أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àbọ̀ oníkan ni wọ́n dé yìí ṣé ká má kí wọn kò ṣeé ṣe ẹ̀yin lè pe àwọn èèyàn ńláńlá ẹ̀yin lè pe èèyàn ńláńlá àbọ̀ oníkan ni wọ́n dé yìí bàbá ọlọ́run kẹ́mi wọ́n sì fẹ́ balance bí wá sí wọn oníkan ló sì dé yìí bàbá ọlọ́run oníkan bí o bá sì sí kán nínú ọbẹ̀ àwọn ọmọ sí òun ti lo kán mọ́ yóò dà fáwọn ìyá wa kán làwọn ń fi sọ́bẹ̀ àmọ́ àwọn ọmọ sí wọ́n gbogbo àwọn sísíní bàbá oníkan Haji Abdulkadir oníkan lafuka bẹ́ẹ̀ ni mata nawaita takalluma ẹ̀yin lẹ́lẹ́ fẹ́rù ẹlẹ́yìn lẹ́fẹ́ àwọn èèyàn náà ni wọ́n dé yìí. yundika rabbuka da'iman min maslahi oníkan kum fa'iz khayrul mawa'iz wa'zuka handsome khalifa yarju minka an-nasu ya Kun fayakun. salbarabakhi òsì òyẹmí wọ́n kí bàbá oníkan lafuka bàbá Salati mata nawaita takalluma bàbá Salati yundika rabbuka da'iman min maslahi. Ayab Latif falyatafaddal mashkura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوضعني بالصلاة والزكاة ما دمت حيا وبر بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أعود بأفوايا أيا من كلما نودي أجابه abẹ́ ọlọ́run ọba tó bá wa ṣàdéhùn nínú alukur'an pé gbogbo ẹni tó bá pe òun ní gbogbo ìgbà ní gbogbo àsìkò Ọlọ́hun máa dá wa lóhùn ẹ jẹ́ kí ọlọ́run náà pẹ̀lú gbólóhùn Allahu Akbar. ومن بجلاله ينشي سحابه gbogbo ẹni tí ń bá ń wá títóbi lára títóbi ọlọ́run tó fẹ́ ju bó ti wà yìí lọ kó kígbe ọlọ́run dáadáa kó ní Allahu Akbar. وكلم في دجى موسى بلطف inú sẹ́ǹsì ọlọ́run táǹkì èyí tí oníṣẹ́rù rẹ̀ má ìkànnì àwọn anábì rẹ̀ anábì Musa ọlọ́run súnmọ́ra rẹ̀ wọ́n jọ ń gbọ́ ara wọn. كلاما ثم ألهمه لخطابه tó torí tọ́lọ́run fi sún anábì Musa mọ́ra rẹ̀ ọlọ́run fẹ́ bẹ̀ ń sẹ́ ńláńlá sẹ́yìn ńláńlá iṣẹ́ tó bẹ́ẹ̀ ló bẹ àwọn afáwa yìí bọ́lọ́run ti kún anábì náà dákun bá wa kún àwọn afáwa jálẹ̀. أيا من رد يوسف بعد بعد ọlọ́run wa bẹ̀ ọ́ àfọládùnnú tó pàdé lára bàbá àtọmọ ńjọ́ kìíní àná anábì Yakubu àtọmọ rẹ̀ Yusufu wa fi bẹ̀ wọ́ ọlọ́run. وكان أبوه ينتهب انتهابا dákun ọlọ́run àfọlálùbáríkà àwọn méjèèjì ogun tó ṣe fáwọn afáwa ní nǹkan dùnú zahiran wa batina alọ́mọjọ́ dìbànújẹ́ láéláé. هيا من خص أحمد واصطفاه ọlọ́run o abẹ́ọ́ afọláore èyí tó ṣe fún anabi wa Muhammad tó ṣe fẹ́ lomi síwájú rẹ̀ àti lẹ́yìn rẹ̀ àfibẹ̀wọ̀ ọlọ́run. وآتاه رسالة والكتابة
èyí tí ń jẹ́ ọ̀gá oore tọ́lọ́ ń ṣe fún anabi Muhammad tí ń ṣe mu'jizatul kubra òun ni alukur'an àpàdà sí ibú olè bá alukur'an láyéláyé ọlọ́run wa fọlá alukur'an àfi bẹ̀ ọ́ mọ́jà padà sí ibú bá wọn fa wà láyéláyé. wa qarrabahu wa sammahu habiban. bá a ti ṣàdúrà fún àwọn afáwa yìí bẹ̀ látòrí àwọn afáwa gba níjòkó bàbá wa Malami Mubandoma àti gbogbo àwọn afáwa níjòkó ọlọ́mọdé àmà padà sí ibú láyéláyé. وعتق بشفاعته رقابا. bá a ti ṣàdúrà fún àwọn afáwa bẹ̀ látòrí bàbá wa Mukaddamu àgbà nínú ajisan àti gbogbo tí ń jẹ́ ajisan látòkèdókè mọ́jà nìkankan wọn bá padà sí ibú. لك الفضل المبين على عطائي ألم كمي منعت به وضاعفت ثواب الله منعت به وضاعفت ثواب بولوا lórí Ọlọ́run kẹ́mi abẹ́ Olúwa lórí Ọlọ́run kẹ́mi má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ nídìí iṣẹ́ Olúwa. Àmín lórí Ọlọ́run kẹ́mi àmín. Lórí Ọlọ́run kẹ́mi àmín. Má jẹ́ kan sì sọ nídìí iṣẹ́ Olúwa. Àmín nílé Ọlọ́run kẹ́mi. Nílé Ọlọ́run kẹ́mi. Nílé Ọlọ́run kẹ́mi. Nílé Ọlọ́run kẹ́mi. Àmín ká má gbàwé ẹkún ká má sàárẹ̀ nílé Ọlọ́run kẹ́mi. À ń bẹ̀ Olúwa. Àmín lórí Ọlọ́run kẹ́mi. Àmín. Àmín lórí Ọlọ́run kẹ́mi. Àmín. Má jẹ́ ká sì sọ nídìí iṣẹ́ Olúwa. Àmín àwa ayé ń fẹ́ yín. 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 Kérò ọ̀run ó máa pè yín lójijì. Àwa ayé ń fẹ́ yín. Àmín à ń bẹ̀ Olúwa. Àmín lórí Ọlọ́run kẹ́mi. Àmín. Àmín lórí Ọlọ́run kẹ́mi. Àmín. Kan sí wí má jẹ́ kan sí sọ nídìí iṣẹ́ Olúwa. Àmín má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ. Ọlọ́run kẹ́mi má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ. Àmín má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ. Bàbá Ọlọ́run kẹ́mi má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ. Ọlọ́run kẹ́mi má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ. Bàbá Ọlọ́run kẹ́mi má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ. Àmín. Bismillahi l-ilafi. Bismillahi r-Rahmani r-Rahim. لإلاف قريش إلافهم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. آمين يا الله. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. ó dáa bẹ́ẹ̀ púpọ̀. ìjókòó yìí ó yẹ kó farabalẹ̀ jù báyìí lọ. a kí Ọlọ́run. Allahu akbar. bẹ́ẹ̀ la fi títóbi Ọlọ́run béèrè àlékún kẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. bákan náà la fi títóbi tànábì béèrè àlékún kẹ́ rẹ̀ àti gẹ́ rẹ̀ fáwọn ará Mẹ́kà àti àwọn ará Madina Allahu ta'ala anhum. àti àwọn tó bá wọn méjèèjì ṣe lẹ́yìn ànábì. Sallallahu alayhi wa sallam. báyìí ni kẹ́yìn ń bọ̀ tó fi wá débi tí àwa náà ti rí gbà ń bẹ̀. èyí ni àwọn àfáà wa. ó sọ̀kalẹ̀ sórí bàbá wa Shehu Ali. Sheikhu. kò sọ́mọ Ìlọrin bí. Sheikhu. ará Ìlọrin ló pọ̀ ń bí. Sheikhu. Wallahu ya'zimuka minan nas. La takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ó dáa ká máa wí bẹ́ẹ̀. ní títorí pé ọmọ kéwú ó gbọ́dọ̀ máa kí àáfàá rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá. tán bá ń kí àáfàá límì ní ṣéwù kìí ṣe pọ́ba náà ń kí lára wọn. nítorí wà ń lé àáfàá límì ọlá abẹ́jọ́lá ọba lọ. káwa ó máa ṣe ṣéwù fúnlé àáfàá límì tá a ríra wa bí ọmọ kéwú à ń fi ń béèrè kádàgbà ni. torí kò sọ́lá kan lókè pẹ̀ yìí tó tó ọlá àwọn àáfàá. àáfàá tí ò ní rí pó ń lọ́lá làáfàá tí ò bá mọ̀ wá rẹ̀. ọlọ́run wá kí bàbá wa ṣe Álímì pípọ̀. nínú tọ́lọ́run fi kí sí Álímì inú ẹ̀ lọ́ba wà kìí ṣe gbogbo ẹ̀. ìgbà tọ́lọ́run fẹ́ kí wọ́n tó fi kí wọ́n pọ̀ àmọ́ yìí táwọn kan ń wò ní ọba ọlọ́ọba kéré sọ́la tọ́lọ́run fi kí sí Álímì. àwọn tó jọ ṣèjọba ìlú yìí àtàwọn táwọn àwájú ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ṣàlékún kẹ́ wọn. Àmín ya Allah. tá fi wá mà púpọ̀. lẹ́yìn wọn àwọn ńláńlá tí wọ́n ń tẹ̀lé láwọn ọlá àfà tí ò fẹ́ sí irú rẹ̀ nílùú mi. nínú tọ́lọ̀ tún fi kí sí Álímì ńlọrin ní bàbá wa àgbà Tajul Adab. rahimahullahu ta'ala amin. kò sọ́mọ kéwúyà yín tó lè wí bẹ́ẹ̀. rahimahullahu ta'ala amin. èyí tó jáde ń wò lára wa lé ní àwọn ọmọ kéwú àti tóbi àfẹ́ rántí bí tá a ti ń bọ̀.
ó sì yẹ kárántí torí kárántí pàní sí máa ń jọ kan káwọn tá a fi ilẹ̀ ó lè máa rántí títóbi tiwa náà. karamakumullah. bá a ṣe wù ká lè tó lè ní àti táwọn afá wa ń tá a fi lè rò pa tó wọn oníkàwá náà ó ti rí nǹkan tààrà tó jáde lára wa táyé wá ń ṣe ń fà ní lára rẹ̀ báyé ti ń ṣe ń fà ní lára àwọ àtẹ̀mí. ṣé tọ́jú rẹ̀ àdẹ́bí wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ rahimahullahu ta'ala amin. àtàwọn àti gbogbo àwọn tí wọ́n jọ ṣèjọba Islam nílọrin aláwọ̀mọ́sá bá ṣàlékún kẹ́ wọn. amin. bàbá wa Sheikh Tajul Mumin rahimahullahu ta'ala amin. bàbá wa àgbàlagbàjì rahimahullahu ta'ala amin. bàbá wa àgbà nímọ̀sìngbà rahimahullahu ta'ala amin. bàbá wa àgbàlagége rahimahullahu ta'ala amin. bàbá àgbà doma rahimahullahu ta'ala amin. bàbá wa àgbà níṣòro rahimahullahu ta'ala amin. àtàwọn tí wọn náà ń jẹ́ ẹ̀san fún. rahimahumullahu ta'ala amin. tó bá fẹ́ mọ̀ pẹ́ san ni ọ́ wo dédé irú rẹ ti ń sàfà nílùú mi kọ́ wo bí ti ń sanná ní. àwọn tó bí òun náà àfà ni wọn àwọn ọmọ àjẹkù àwọn àfà lọrin ò jẹ tán wọn jẹkù púpọ̀ ó tiẹ̀ tayọ ká ní wọn àjẹ tán wọn àjẹ kankan bẹ́ẹ̀ ni. Ọlọ́run bá sàlékún kẹ́ wọn. amina ya Allah. lẹ́yìn bẹ́ẹ̀ ẹ máa júwe fún ni torí sẹ́tẹ̀ yẹn náà ní í ṣeun ni. mo wá fi títóbi àwọn wọn ni mo kí ọmọ àfáàgbà láàrin wa bàbá wa Shehu Madibo. Sheikhu. ẹ wí dáadáa. Sheikhu. Sheikhu. mo ti sọ fún bàbá Mukadamu ní mo ní ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nígbà tí àwọn àfáà wa oníkan wọlé àfáà yára Ọlọ́run yọ bó bá sì jásí pọ́wọ́ kan ló ń fi ń ṣe pẹ̀lú bàbá yìí tẹ́lẹ̀ ajé ayára lọ dá padà kó di gbogbo ara tíjoko yìí bá parí tí wọn ò bá dá ayára padà sórí iṣẹ́ àmì èsì ni ó fi rí sí àgídí jòkó mọ́. àwọn wọ̀nyí ní Basira wọ́n fẹ́ ayára fẹ́ gbàlejò àfọ̀hún kan bó ti tó ayára wa dìde lórí àga ọlá tiẹ̀ wọ́n ní àfọ̀hún kan ẹ wá jòkó nìyí ṣé wọ́n dìbò wọ́n wá wò ó pé ayára èmi ni mo pe àwọn èèyàn ńlá pé kán wá ní tìtorí pé èèyàn ńlá ni wọ́n náà tọ́ sí ní kéré mọ́ ibi wọ́n ti dìde wọn ò gbọ́dọ̀ dìde ńbẹ̀ wọ́n á gbèsè wo ní kán wá síbi tí irú wọn jòkó ayakumullah. wọ́n wá dá ayára padà sórí so yẹ ká kí Shehu Madibo àbí òye. Sheikhu wallahu ya'zimuka minan nasi la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọ̀rọ̀ yín náà lọ̀rọ̀ torí ìṣáàdà alákẹ́lá falakẹ́lá ẹ bá fẹ́ sọ̀rọ̀ tọ́rọ̀ bá ti wọlé èyí tún sọ̀rọ̀ máa ń bẹ̀. ọ̀tọ̀ ni kéèyàn ó máa fẹ́ yàn ọ̀tọ̀ ni kọ́lọ̀ ń ju ìfẹ́ yàn sí yàn lọ́kàn pé dandan ó gbọ́dọ̀ fẹ́. ojú yín máa ti wá torí ẹ sọra yín di àdìmí fún gbogbo àfa tó wà ńlọrin àfẹni tó bá kọjá ayé ẹ lọ́dọ̀ yín. Akramakumullah. yóò wá rí bẹ́ẹ̀ kìí ṣe pé nítorí pé bí yín nílé ọlá ipe ṣe bọ́mọ ọlá ni àìmọye ọmọ ọlá tí ò mọye ọlá alimarihu
mini haisu yuhuladu mini haisu yujadu la mini haisu yuhuladu Yakumullah. wa mini haisu yasbutu la mini haisu yambutu. Yakumullah. ẹlẹ́jọ́ máa fa àgbà lóòótọ́ bí o bá sí wà fa àgbà lára yín ó gbé yín sáàyè kan lọ́tọ̀. àmọ́ mo fẹ́ fi wíwú ara yín béèrè bàbá wa bá ń dómọ̀ ẹ̀dá kun ń bọ̀ bàbá wa àgbà yára ń kí àfa àgbà lọ́wọ́ ni wọ́n ní tí ó dùn máa wọn jùnú ni. járíà kan ló jáde gbogbo ẹ̀yin afá ńláńlá ẹ dákun ń bọ̀ wá ìjókòó bàbá wa yìí máa ń fín mi lójú púpọ̀ ni òjò rọ̀ tán arábìnrin yẹn wá jáde ṣẹ̀sìn mọ̀ pé tójò ńlá bá parí àgbàrá máa tẹ̀lé ni fawajadati jarwasib ó wá rí tí àgbàrá ń gbé ọmọ kìnìún bọ̀ tó já sí pé àgbàrá ti ń gbé bọ̀ ní ńlọ pani ó wá wo ọmọ kìnìún ní fàásàhù ó wá gbé nínú omi fàánàtà àlẹ́ yìí ó wá tọ́jú ẹ̀ wàrọ̀ àtìhù ó gbé ó sì ṣe ìtọ́jú ẹ̀ bó ti yẹ kó ṣe fàkánàtì tut'imuhu min hali bishati inda ó wá wò pé ńgbà tó ń tọ́jú rẹ̀ tán ebi ó máa pa kí ló yẹ kó jẹ arábìnrin yóò sì ní ju ewúrẹ́ kan ṣoṣo lọ wàrà rẹ̀ náà ló náà máa fún tí fi ń sáyé rẹ̀ ó wá lọ fún wàrà ewúrẹ́ ni ni wọ́n á fún ọmọ kìnìún pé kó máa mú ata kabara shibu shogi tọ́mọ kìnìún jó ní tó fi padà wá di àgbà. wa fi yawmi haidati jariyatu ila baytiha járíà yìí wá jáde ó lọ bí tí lọ ó wá darí padà wá sílé ẹ̀ fawajada shiba qad hakala sa'ata ó wá rí pé ọmọ kìnìún jó ní tó ti dàgbà ó ti padà jẹ ewúrẹ́ tó mú rẹ̀ tó ìdàgbà òwe ní gbogbo ẹ̀yin àfa ó wá mú kọ́lám ó ní wọ́n kìnìún yìí kù síta bidurina warubita fina. gusita biduriha warubita fina. wí bí mo ti wí. gusita bidurina warubita fina. famani ambaka ana abaka shibu. fama ambaka anabaka sibu. ala wasala mabo. gusita bidurina warubita fina. ó ní o ti gbàgbé ní ipe nínú ilé wáyà yín náà láti tọ́jú ẹ ewúrẹ́ tó pa yìí ewúrẹ́ yìí náà ló mú yan rẹ̀ dàgbà gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ ojú olóore yín mọ́lẹ̀ má bọ̀. fama ambaka anabaka sibu. mádìbọ̀ da mádìbọ̀ ń tọ́jú sí àfa àgbà ní lára kó wa. ìjọ tí mádìbọ̀ ó béèrè ntòsí sọ́dọ̀ kó wa ń bọ̀. wọ́n ń ṣe lọ́wọ́ lónìí ni wọ́n yìí ti béèrè ìjọ tí mádìbò ó dákẹ́ tí ó mọ̀ ní mo ṣe fún wọ ó yẹ kó o dá padà gbogbo ọmọlúwàbí èèyàn yìí mọ oore ní gbèsè ní kí lọ wí láti. fama ambaka anabaka sibu. ó ní tí wọ́n bá tiẹ̀ wá jẹ́ kìnìún ta ló sọ fún ọ pé ìran kìnìún ni ọ ṣé báàrin ewúrẹ́ la ti tọ́jú ẹ̀ má bọ̀. isa kana tiba utiba su'e. àmọ́ bàbá mádìbò àdámọ́ tí ní kẹ́ sóore. isa farabalẹ̀. ayakumullah. àgbàláàrú yín wọ́n gbé ọ̀rọ̀ àwọn èèyàn wá bẹ̀ wá fi sórí ibú ni ẹni ẹ bá sì tẹ̀ mọ́lẹ̀ dandan ni kọ́ ló ń tẹ̀ tó náà ti parí ọ̀rọ̀ tí
wọn ò sí orun yín sùn àmì mi máa ń rí pé bàbá tí ń ṣe yìí bàtí ẹsẹ̀ yìí nìkan lẹ wà ń bẹ̀ kìí ṣe yìí nìkan ó yẹ kí ẹ ńlá káre máa béèrè ìpè ntí lágbájá ń ṣe yìí ọlọ́run kí ni fi san jọ́ tó bá fẹ́ gbà á kí la wí láti. ìsákẹ́ na tìbà sùn. ìwà ẹni tí wọ́n bá dá ìwà aburú mọ́. fàlà àdàbò yùfi dúwàlà àdìbò. bó bá gbàrin àwọn èèyàn rẹ̀ kò ní kó má wùwà rẹ̀ àṣẹ wọn yìí bọ̀ èèyàn rẹ̀ ni ẹ má jẹ́ ni rẹ̀ ó kú ẹ tó máa sọ̀rọ̀ rẹ̀ ìpè ńgbà tí ń bẹ láyé ẹni rẹ̀ ni sẹ́ẹ̀ sọ fún. bàbá nírú yín nírú ààyè òní tẹ́ ẹ pé méjì mẹ́ta mẹ́rin tẹ́ ẹ sì dúró bẹ́ẹ̀ ti dúró yìí ìyàwó níjọba kéwù lọ ni mọ́. ẹ mọ̀ pé à ń jọmọ kéwù ni ìgbà tẹ́yìn ètí dé kọ́lọ́hún gbẹ̀yìn dìde kẹ́ máa ṣerú sẹ́tẹ̀ǹsì yìí kò tí ì dán fáwọn àfáà tó báyìí àwọn agbádá àmọ́ kò rí bá ti ń wọ̀ yìí ṣé òní kan gbàtán dé ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ń tún yín kí sagbádá àfáà rí báyìí tẹ́lẹ̀. ìsákẹ́nà tìbà sùn. kódà ń gbà tí bàbá wa ò bá ń dó máa wọlé mo ní gbogbo àwọn àfáà náà ti wá mọ̀ pé agbádá mọ́dírètì ni dandan kọ́kọ́ máa gbálẹ̀. ìsákẹ́nà tìbà sùn. àdámọ̀ tí ní yí pé kìí sàdámọ̀ aburú torí pé àṣìbù ṣíbàn ìran kìnìún náà ni ó máa jẹ wàlẹ́ olẹ́mu yẹ́kulẹ̀ ganamaka kódà tí o bá ti jẹ ọmọ àgùntàn tiẹ̀ kì í jẹ́ ní jẹ nǹkan mi lọ́wọ́. ìsákẹ́nà tìbà sùn. ó dà bàbá tiẹ̀ ní tá a fi san yín lóore tá a ti ní ẹ̀yin nìkan arabu ni ọ́. ìsákẹ́nà tìbà sùn. ń bọ̀ ẹ̀yin nìkan ni tí ń ṣe tọ́lọ́hún ṣe nú ayé àwọn ọmọ kéwú ẹ̀yin nìkan ni ò kọ́ lórí nínú àwọn tọ́lọ́hún bùn lọ́lá ńlọrin ọ̀pọ̀ ọmọ àlọ́rin tó lówó ni wọ́n yìí sábà mọ èyí bá fa ti tó kí lọ wí láti. ìsákẹ́nà tìbà sùn. orí tí wọ́n bá mọ iye ẹni wọn ò ní máa fi ọ̀rọ̀ ẹni tó ti kú wí ọ̀rọ̀ ẹni tí ń bẹ láyé kí wọn á ní bí àfa wa mùdírù kílẹ̀ pé bàbá kúnfàyà kúnnù yìí bá ti rí yìí kí wọn á ní wọn ń hu eré òkú ni náà fi rí báyìí èèyàn jẹ orí òkú kó tún rí báyìí ológun yàtọ̀ sí babaláwo ìran àfa yàtọ̀ sálùfá àfa lọ ni àfa ni completely. ìsákẹ́nà tìbà sùn. ẹ̀yin lọ́lọ́run òjò oore wa kọ yín lóyìí bó bá rí bẹ́ẹ̀ àwa ní òfin díẹ̀ sàn bẹ́ẹ̀ bá ń pè é mama dá fún bàbá àmín o. mama dá fún bàbá àmín. aṣọ ọ̀fọ̀ ọmọ aṣọ ọ̀fọ̀ aya mama dá fún bàbá. àmín. mama dá fún bàbá. bàbá má ti bọ̀ ni. mama dá fún bàbá. àfi kí ọlọ́run má bà yín ní. aṣọ ọ̀fọ̀ aya mama dá fún bàbá. tí ó ṣẹlẹ̀ sí tí wọ́n fi táyé fi máa wá sọ wípé ṣẹlẹ̀ ń sin àwọn ọmọ jẹun. fún bàbá. ọlọ́run wọlá àwọn tó bí àbálẹ̀ aṣọ ọ̀fọ̀ ọmọ. ọlọ́run wọlá aṣọ ṣẹ̀ṣẹ̀ kú ní gángan ní ayé ìtàbá mi. mama dá fún bàbá. àṣírí bàbá sọ́mọ́ mama nígbà òní dá tú láíláí. fún bàbá o. mama dá Bá ń wí fún dáadáa. bàbá. aṣọ ọ̀fọ̀ Bàbá ọmọ. Mádìbọ̀. aṣọ ọ̀fọ̀ aya mama dá fún bàbá. àmì mama dá fún Sẹ́wọ̀n Mádìbọ̀ bàbá ni. o. mama dá fún bàbá. aṣọ ọ̀fọ̀ ọmọ. àmì Ẹ kú aṣọ ni o, Bàbá Mádìbọ̀. ọ̀fọ̀ aya mama dá fún bàbá. mama dá fún bàbá màmá dá fún bàbá aṣọ ọ̀fọ̀ ọmọ Bàbá Mádìbọ̀. aṣọ ọ̀fọ̀ aya màmá dá fún àmì mama dá fún bàbá o. mama dá fún ọlọ́run bọ̀ bàbá. àṣírí tí bàbá mama wa dá fún bàbá. Olúwa ní sọlá. mama dá bàbá wa fún ìmọ̀mú òkè. mama dá fún bàbá o. Bàbá Mádìbọ̀ mama ni. dá fún bàbá. àmì
aṣọ ọ̀fọ̀ ọmọ. ṣé wọ́n dìbò. aṣọ ọ̀fọ̀ àyà màmá dá fún bàbá. Mama dá fún Bá wí bàbá. dáadáa. Mama dá fún bàbá. Aṣọ ọ̀fọ̀ ọmọ. ṣé wọ́n dìbò ni. Aṣọ ọ̀fọ̀ àyà mama dá. bàbá má dìbò màmá dá fún bàbá o. màmá dá fún bàbá. bàbá má dìbò ni bá wí dáadáa. dá fún bàbá. màmá dá fún bàbá. aṣọ ọ̀fọ̀ ọmọ. bàbá adágẹ́dù. aṣọ ọ̀fọ̀ àyà màmá dá fún bàbá. mama dá. Fún bàbá. Ẹ ní sunkún bẹ́yìn. Dá fún bàbá. ẹ ní sunkún gbẹ̀yìn. Ọmọ. ẹ ní sunkún. Aṣọ ọ̀fọ̀ ẹ àyà ní kábàánújẹ́ láíláí. bàbá Ẹ ní màmá mọ̀bànújẹ́. dá fún bàbá. Lára ọmọ yín. ọlọ́run má dá lára ara fún yín ni. bàbá. ṣé ó jà fún màmá mà. dá fún bàbá. Bàbá Adágẹ́dù ọlọ́run ní má owó dá bàbá ọba fún lónìí. bàbá. Ah! màmá dá Àbá fún ọ̀tẹ́. bàbá. màmá dá fún bàbá. Ẹ gbà fún bàbá wa aṣọ lónìí ni wọ́n ń dá. ọmọ. wàláyé ó aṣọ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí. ọ̀fọ̀ àyà màmá dá fún bàbá. pẹ̀lú àṣẹ ọlọ́run. ọlá àwọn tó fi wọn lọ́dọ̀ ọlọ́run. ọlá àfàsàlátì. bàbá Adágẹ́dù. ẹ kú àṣẹ yìí dé màmá. ọlọ́run ní sẹ́rù báyìí lẹ́yìn wọn. ọlọ́run ní sẹ́rù báyìí lẹ́yìn wọn. ọlọ́run ní sẹ́rù báyìí lẹ́yìn wọn. màmá dá fún bàbá. màmá dá fún bàbá. màmá dá fún Àfọ àwọn bàbá. alágbàjì. màmá Yóò máa dá. dá fún bàbá. wọ́n ṣe dá fún bàbá. màmá Bàbá wa. dá fún bàbá. Adágẹ́dù. dákun má ṣe dá fún Ọlọ́run ní gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín. bàbá. màmá dá fún ẹ ní bàbá. fásitì sáwátì. aṣọ ọ̀fọ̀ ọmọ. ọlá bíbí àná. aṣọ ọ̀fọ̀ àyà. ọlá aláyé dáa. aṣọ ọ̀fọ̀ ọmọ. ó ṣe é. aṣọ ọ̀fọ̀ Ẹkún àyà. màmá dá fún bàbá. Ẹkún náwó. Ẹkún náwó. wọ́n ṣe dá fún bàbá. dákun màmá dá fún bàbá. ẹkún náwó. wọ́n ṣe dá fún bàbá. Ẹkún náwó. màmá dá fún ẹkún náwó. bàbá. ẹkún náwó. wọ́n ṣe dá fún bàbá. Ọlọ́run ọlọ́run má dá fún bàbá. ní wá sí kìtì. aṣọ ọ̀fọ̀ ọmọ. aṣọ ọ̀fọ̀ àyà. aṣọ ọ̀fọ̀ ọmọ. aṣọ ọ̀fọ̀ àyà. mama má ṣe dá fún bàbá. ayakumullah. bàbá wa má dìbò. adamallahu hayatahu. ọ̀rọ̀ yín jù bẹ́ẹ̀ lọ. inshallah. wàláhi làásì. àmọ́ mo tọ́jú ẹ̀. inshallah. mo tọ́jú ẹ̀. inshallah. bá a ti wọlé wọn lọ́la ni ẹ sì pè mí mo ní ta ni ó ṣe nǹkan lórí ilẹ̀ yín tí ò ní sọ fún yín. ẹ sọ ẹni tí ó ṣe nǹkan lórí ilẹ̀ yín. bí n bá ń ṣe tí n bá ń dún tí ẹ bá mọ̀ sí ìjọ kan kò ní dún mọ́. mo wá kí àwọn àfa wa ń kalẹ̀. adamallahu hayatahun. bàbá wa gba yára adamallahu hayatahu. ẹ kú oríire. inshallah. alihilimu tí wòlé fukaraha basituli moluki. ntí mi máa sọ yẹn dání. iṣẹ́ tẹ́ ẹ ṣe ní kò ní bàjẹ́. amina ya allah. bàbá wa ò bá ń dóma. adamallahu hayatahu. iṣẹ́ yín ló yàn yín inshallah. látàná dèní bó bá dọ̀la náà àní fi yín sàwátì. amina ya allah. mo kí afáàgbà oníkan adamallahu hayatahu. bẹ́ẹ̀ ti wọlé lẹ́mí àwọn èèyàn ti balẹ̀ yóò máa gba ṣíṣe fa. amina ya allah. ntọ́lẹ̀ ti géètì bẹ̀ kò ní ṣẹlẹ̀ síbẹ̀ amina ya allah. wà á ní ṣẹlẹ̀ sẹ́yìn náà. amina ya allah. mo kí afá wa ọ̀tẹ́ adamallahu hayatahu. àwọn fara yí bàbá máa di bọ̀ wọ́n wá dọ́là inshallah. ọlọ́run ní jẹ́ tibẹ̀ ṣubú. amina ya allah. mo kí àwọn bàbá wa ọ̀lẹ́sìn adamallahu hayatahum. mo kí wọn pé wàyí lálẹ́ hamad. inshallah. ìṣẹ́jú mẹ́wàá náà ló kù tí mo ní mo sì gbọ́dọ̀ kẹ́yìn àfà
amala torí àfa wa alágúnmu أدام الله حياته baba Yasin أدام الله حياته àfa wa àgbà Mikudi أدام الله حياته àfa wa eléré أدام الله حياته mo wá gbé wa mo kí baba wa àgbà ní Fàgbà أدام الله حياته ẹ bá ń kí Bàtúrè أدام الله حياته ẹ kí àfa wa lẹ́gbẹ̀ẹ́ wọn أدام الله حياته ẹ wá bá ń kí àwọn ìmáàmù wa òkè أدام الله حياته tá a bá fẹ́ dókè ká sọ pé wàá ilẹ̀ alẹ́ hamami. إن شاء الله mo rí àwọn tó wà ń bẹ̀. أدام الله حياتهم àbá ọba àjára tẹni máa kí wọn èèyàn ò tí ì gbọdọ̀ kí wọn. أدام الله حياته ibi àwọn afá bá wà èèyàn tètè máa yanjú ọ̀rọ̀ tiwọn náà. mo ní kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ bàbá yìí torí téèyàn bá jókòó láàyè àwọn afá ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ lèèyàn máa sọ. ń bọ̀ wá mo kí gbogbo àwọn afá àtàjòkó lọ báyìí pé wà ilẹ̀ alẹ́ amen. إن شاء الله mo kí afá gba Alhaji wa Abdulrasaq Dangado أدام الله حياته ẹ kú àsẹ̀yìndè. أدام الله حياته mo kí Alhaji wa Jaguma Tọba wa nílọrin. أدام الله حياته mo wá fi wọn kí àwọn ńlá pé wà ilẹ̀ alẹ́ amen. إن شاء الله mo kí afá wa Allahu Akbar نعم المولى banwi dáadáa نعم المولى àtìgbà yín kò ní dàrú. آمين mo يا kí yín pé الله wà ilẹ̀ alẹ́ amen. إن شاء الله mo kí Alhaji wa Òtúkókó أدام الله حياته àtẹ̀yìn àti gbogbo àwọn tẹ́jọ́ wọlé mo kí yín pé wà ilẹ̀ alẹ́ amen. إن شاء الله mo wá kí àwọn àlejò wa jẹ́rìí إن شاء الله wọ́n fi ó kọ́ àwọn àgbàlagbà pé ẹ̀yin sì dáhùn. Alhaji wa رضوان ibi tí الله wọ́n rí إبراهيم. ìfarabalẹ̀ ibi tí wọ́n rí mọ́ níbi Ridwan pé kó máa jáde síta káyé sì máa rí tí kúlàní tó bá wọlé kí ni kó má jáde mọ́ kó máa wá bí ó máa gbóná ni bí ó sì máa tutù ni wọ́n ti parí yìí nìyẹn síbẹ̀. Alhaji wa Ridwanullahi kúlà ẹ sì dáhùn إن شاء الله níta yìí náà ń béèrè ọlọ́run jò máa dá yín náà. آمين يا الله àwọn àfa wa ń bọ̀ wá ṣètò pẹ̀lú yín mo kí yín pé wà ilẹ̀ àmà. إن شاء الله mo fi alájà wa Aminat òbí rere mo fi kí gbogbo tí ń jóbìnrin bẹ̀ ń pé wà ilẹ̀ àmà. إن شاء الله mo kí gbogbo àwọn àlejò ńláńláńláńláńlá Alhaji wa Abdulrasaq أدام الله حياته kọ̀mándà mo kí yín púpọ̀ mo fi yín kí gbogbo àwọn ńláńlá bí yín náà pé wà ilẹ̀ àmà. إن شاء الله mo wá kí àfa yára أدام الله حياته àfa yára ọlọ́run jẹ́ ẹ ṣe pẹ́ آمين يا ẹ الله dákun ẹ bá ń sàmí fún wọn. آمين يا الله eléyìí wù wá púpọ̀ ọba tó bá ń ṣe tó wá dùn báyìí wọ́n fi eléyìí ṣàṣemá آمين يا الله wọ́n sì ṣe eléyìí lẹ́yìn ọ̀kan tó kù. آمين يا الله mo wá kí bàbá wa Àjàrà أدام الله حياته mo fẹ́ fọlọ́run gba nǹkan kan lára yín ṣẹ́ṣe ẹ dákun ẹ má ṣáà dìde. الله أكبر èmi kì í ṣe olóṣèlú àbáwá ò bá ń dùn mà àmọ́ gbogbo tí ń bá ń já àfa nílọrin ẹ jẹ́ á máa ṣàdúrà pé gbogbo gíga lọrin kó má wálẹ̀. آمين يا الله Iléṣà tó ń bọ̀ yìí yóò bá ní di nǹkan ẹyọ kan bẹ́ẹ̀ mùsùlùmí wá ní di nǹkan méjì bẹ́ẹ̀. ẹ má bínú èmi kí mo gbé yín dìde mo fẹ́ tara yín ju ìránṣẹ́ yìí ni yóò sì ṣe bẹ́ẹ̀. آمين يا الله afáàjẹ túmọ̀ bí ń sọ̀rọ̀ Sàràkí كرمكم الله àwa ò mọ̀ àṣìwá oore rẹ̀ nílọrin níjọ́ tí ń ṣe ó kà wọ́n kan
àmọ́ ń jọ́ta bùkù rẹ̀ dé kò sáàfà lọ́rin tí ó kàn àfi àfà lọ́rin tí ó bá ti lẹ́nu lókè. mo lóore ọ̀fẹ́ àti wà ní Florida àwọn á pè wá fún dínà adébẹ̀ ní kẹfẹ́ ọwọ́ aago 11 ọ̀kan nínú àwọn olówó tọ́lọ́hún sọdọ̀ olówó ní Nàìjíríà àwọn á fi mí hàn yí pé ó kí àfọlọ́nkẹ́mi ó wá ń bi ẹnìyẹn pé láti bo ó ní láti lọrin àwọn Ìlọrin tó gbé sí Sàràkí ṣubú. àwọn tó dáa náà ti gbé kalẹ̀ síwájú yẹn tó yẹ kéèyàn ó ọ̀rọ̀ tó sọ òun ò jẹ́ kéèyàn lè jẹ mọ́. ẹ̀yin àfa àṣẹ wà lára yín látàkìtúlù ùsùdà bíládì kọ́n àwọn kìnìún lu yín ẹ má jẹ́ wọn pa wọ́n. àwa ò béèrè nǹkankan àmẹ́ni tẹ́ ẹ bá mọ̀ pé kìnìún ni nílùú yín ẹ má jẹ́ wọn pa wọ́n o torí tí wọ́n bá fi pa àwọn kìnìún tọ́lọ̀ ń bùn yín fáyà àkúlàkùn kìláàbù àdáhìkùn ajá àwọn ọ̀tá yín ó padà wá jẹ yín. àwọn ekuku solóṣèlú gbogbo ẹnu mo sì fi wí gbogbo àwọn tó kù tán darí Kwara lẹ́ni tájẹ́jọba kò sí bàbá wa ń bẹ̀ bọ̀dá wa ni wọ́n lọ́jọ́ orí mi yìí o kò sẹ́ni tí ń pè ń bàbá nu wọn. Sàràkí ò sì ní wà lọ ni wọ́n á jẹ gọ́fìnà mọ́ tó bá di pírẹsidẹ́ǹtì àsọpọ̀ mọ́ lọ́rin ló wà ń bẹ̀ kó dàbí òwúlò fún wa ń wúlò fáwọn kan. bèrè tá a sí mo sì sọ ajísàn sọ níjọ́tà àfa wa Bàtúrè yìí ń ṣèkó ma a sọ pé ń tẹ́ túlẹ̀ yìí tó fò yìí Ìlọrin ẹ̀yin náà lẹ́ padà fẹnu fà á pé a ní kẹ́nìkan kan wálẹ̀ àmọ́ n ti ń béèrè òun ni tọ́lọ̀ ń bá fún àpọ́nlé gbogbo àfa Ìlọrin gbogbo ọmọ Ìlọrin ti ń béèrè nǹkan lókè ọlọ́njọ́ wọn ò tẹ̀. Amina ya Allah. bí ẹ bá ti kàn ọ́ sàmí yóò padà kàn ọ́. Amina ya Allah. bàbá wa tí mo wá ní kí wọ́n dìde yìí ẹ má nàka sí wọn torí tí wọn bá fẹ́ bẹ lọ́hùn èyí nàka ságbàlagbà èyàn máa fẹnu wí ni láhàúlà kan náà mo nídìí mẹ́ ìdúró yìí ṣe déédéé ìdúró búkì tó bá wà bẹ́ẹ̀ á ní ó ṣe bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ̀ ń retí lára ẹrú náà tí ó fi débi tí ń béèrè wù ní Ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fún. Amina ya Allah. bàbá látijọ́ tí wọ́n ti ń ṣèjọba Nàìjíríà ẹ sọ ọmọ Yorùbá tó débẹ̀ tó wá jẹ́ mùsùlùmí. ẹ sọ ipe ọmọ Yorùbá tó jẹ́ nì tó jẹ́ president Nàìjíríà tó sì jẹ́ Mùsùlùmí. bàbá wa ọba àjàrà mo torí ahọ́n yín ara yín lódìdí yìí àfi ránṣẹ́ sí Sàràkí àṣìlá haúlẹ̀ ẹ̀yọ̀ kan Ọlọ́run tara láhàlà yìí Ọlọ́run sọ̀dà lágbára lórí gbogbo tó bá fẹ́. Amina ya Allah. kápẹ́lá haúlẹ̀. La hawla wala quwwata. wala quwwata illa billah. illa billah. bàbá ẹ jókòó èyí tọ́lọ́ ń sì fi mú yín farabalẹ̀ owó kíni dá padà torí owó kọ́ dákun dúró ní sùúrù èyí tọ́lọ́ ń fi mú wọn bàbá wa ò bá ń dó mà tán bá bọ́ọ̀lẹ̀ lérí ìjọba tá a bá fi ẹsẹ̀ wọn ẹsẹ̀ tọ́lọ́ ń bá yọ dédé àsìkò irú wa ikú òun tiwọn ó dolo sí. Hayyakumullah. bẹ́ẹ̀ ni mo sọ kò ń ṣe nítorí owó kò ń ṣe nítorí owó gbogbo tí mo wí ní gbogbo ọmọ Ìlọrin tó wà lókè tí ń wá ààyè alọ́lọ́run kó yọ̀ǹda rẹ̀. Amina ya Allah. sọ́ọ́lì wà àwọn afá ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí oúnjẹ tá a sì máa jẹ ni. Insha Allah. bẹ́ẹ̀ ni bí o bá ti kàn ń kà wọ́n mi máa lọ sọ́ọ́ ti kó kalẹ̀ ọ̀ kó kalẹ̀ kó kalẹ̀ máa lọ
sàmàkó ayakumullah. a'udhu billah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Alhaji wa Hasan Gegele mo kí afáyára ọ̀rọ̀ panupọ̀ kí ló wí. أعوذ بالله download. وجعلناهم أئمة يهدون بأمرنا. àwọn àfa farabalẹ̀ àwọn àrọ́mọdọ́mọ anabi Ibrahima Ọlọ́run pè wọ́n ní nǹkan ẹni Ọlọ́run bá pè láàfà ìmáàmù wa òkè odidi oore ni Ọlọ́run wa ń bọ̀rọ̀ ọbọ̀ kí ló wí láti. وجعلناهم أئمة يهدون بأمرنا. àfa wa alágúnmu ẹ jẹ́ gbogbo wa ó panupọ̀ bá a bá panupọ̀ wa bá lo àyà yìí yóò ṣẹ. وجعلناهم أئمة يهدون بأمرنا. mẹ̀kúdí ẹ bá ń sọ fún gbogbo ọmọ kí tọ́lọ̀ bá ti pè láàfà bówó bá ti kun ẹni kó fọkànbalẹ̀ á sì kì í bọ̀. وجعلناهم أئمة يهدون بأمرنا. tí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ kí ó mọ̀ ní pé tá a bá panupọ̀ pé kọ́lọ́hún ó ṣe nǹkan báyìí Ọlọ́hun ó ṣe. farabalẹ̀ حياكم lórí الله. tọ́lọ́hún ò fi ṣe máa à ṣe papọ̀ ló fà á. ayára ní ká mú méjèèjì wá pé ká ṣe kíni ká ṣe kàn. Ọlọ́run wá jù yí pé àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ mo ṣe wọ́n ní أئمة aṣáájú ni wọ́n. يهدون بأمرنا. wọ́n ó sì máa fi ọ̀nà máa yé pẹ̀lú àṣẹ mi Ọlọ́run. وأوحينا إليهم فعل الخيرات. Ọlọ́run ni mo rán ni sí wọn ní iṣẹ́ rere ni mo gbéra wọn pé ká máa jẹ́ fáyé. وإقام الصلاة. Ọlọ́run ni mo yọ̀ǹda fún wọn yí pé ká máa kírun wọn lásìkò tí mo fẹ́. وإيتاء الزكاة. Ọlọ́run ni mo padà fowó kún fún wọn mo ní ẹ máa fásìkì rẹ̀ ẹ máa fi ṣe tí mo fẹ́. وكانوا لنا عابدين. Ọlọ́run ni gbogbo yín yẹn bẹ́ẹ̀ ṣe wo tó ẹrú mi lẹ́ ṣe. Bọ́lọ̀ ń bá wa ṣayé èèyàn báyìí yóò sì bẹ Ọlọ́run tọ́lọ́run ní gbọ́ dánú. رواه الشام بن هروة. يا بني Wọ́n ní ká sọ fún wa pé يا بني dá Ọlọ́run لتكن كلمتك طيبة. bàbá fẹ́ ká ṣe pọ̀ wá ó dán tá a sì fẹ́ sọ̀rọ̀ kó sẹ ẹ jẹ́ á ní gbólóhùn tó dáa èèyàn sọ̀rọ̀ rí má jẹ́ kí ahọ́n tiẹ̀ bà nǹkan jẹ́ mọ́ sọ̀rọ̀ tó dáa. وليكن وجهك طلقا. àwọn nǹkan dàm ẹ jẹ́ á máa pàdé ara wa pẹ̀lú ìtújúká kí ló dé tá à ń lejú síra wa ìwọ tó dúdú tójú rẹ tún wá dúdú bó lọ́ọ́ ti pàdé Ọlọ́run ntó dáa jù ní ká máa fẹ̀rín pàdé máa bọ̀. تكون أحب إلى الناس مما يعطيهم العطاء. àwọn èèyàn tán máa ta ọrẹ pẹ̀lú ìbànújẹ́ ayé ìfẹ́ràn àwọn bí àwọn èèyàn tán máa rẹ́rìn pàdé ara wọn kí lọ ní tó bá àwọn ọmọ ìyá rẹ tó tún fún wọn pẹ̀lú ìbànújẹ́ náà tẹ́lẹ̀. وما يسحب صائبا سوء. ta la fẹ́ bá ṣe ẹni tó bá bẹ́ èèyàn burúkú ṣe láyé لا يسلم. kò sí bó ṣe lè gbáyé tó kò ní gbádùn kò sí ntọ́ fi ń wáyé rẹ bí ìgbà tọ́lọ́hún ò sóore fún ọ àwọn tó ń bá rìn torí àwọn tó ń bá rìn náà ń sọ fún ọ páyé rẹ ò dáa tó tàwọn kan tó bá fẹ́ gbádùn máa súnmọ́ àwọn tí ó máa sọ fún ọ pé yìí tọ́lọ́ ń ṣe fún ọ yìí oore ni àfáàyàrá yìí tọ́lọ́ ń ṣe nu ayé yìí oore ni. ومن يسحب صاحبا صالحا يغنم. gbogbo ẹni yòówù tí ń bá ń ṣe pẹ̀lú èèyàn burúkú لا يسلم. kò sí bó ṣe lè pẹ́lú ayé tó yóò máa dààmú ni. gbogbo àwọn tó ń bá ṣe òní tá ń sọ fún ọ yìí pé àwọn ọ̀rẹ́ rẹ ń tàn ọ ni àwọn náà ń tàn ọ kí sí àwọn ọ̀rẹ́. ومن يسحب صاحبا صالحا يغنم. ẹni yòówù tó bá sì ṣe pẹ̀lú àwọn èèyàn rẹ yóò jèrè látara àwọn èèyàn rẹ. kò sí ní tó yẹ ká ṣe tá a bá ti ní yìí ni àgbáyé bá ti fẹ́. aṣàdúrà kò gbà kò ní sí ń bẹ̀ mọ́. atafasara síbi kan kò rí bẹ́ẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́. àìbẹ́ni rese àìláníyàn resera wa ló fi dàbí ìgbà tá a jòkó àdúrà tí. ọlọ́run wọlé àwọn tàná tọ́lọ́ ń fi àwọn bàbá wa yára kí ọlọ́run wọlé àwọn tòní ọlọ́run wọlé àwọn tòní. tọ́lọ́ ń fi àwọn kan kí lọ́wọ́lọ́wọ́ wọlé àwọn tọ́lá tá a nígbàgbọ́ yìí pé ọlọ́run tún ń bọ̀ wá kí wọn pẹ̀lú àwọn míì
gbogbo tí ń jẹ́ ìran èèyàn tó péjọ sí àyìn aláwọn jẹ́ àjọlá mi mọ̀ pẹ́ o. Amina ya Allah. dákun bá ń sàmì dáadáa. Amina ya Allah. èmi nígbàgbọ́ kó ti kàn mí ọlá mi mà ní jẹ. Insha Allah. àwùjọ́lá mímọ́ Gbogbo wa làwùjọ́lá mímọ́ yìí. Àmín àwùjọ́lá mímọ́ gbogbo wa làwùjọ́lá mímọ́ ìpẹ́lá. bí o bá ti kàn ọ́ ibò á kàn ọ́ jala mímọ́ Jọ́lá mímọ́ gbogbo wa làwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. àwùjọ́lá mímọ́. Àmín gbogbo wa làwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. àwùjọ́lá mímọ́. Ajé tún mọ̀ bí àwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. àwùjọ́lá mímọ́. Àní gbogbo wa làwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. àwùjọ́lá mímọ́. Àmín gbogbo wa làwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. àwùjọ́lá mímọ́. Àmín gbogbo wa làwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. àwùjọ́lá mímọ́. Gbogbo Bá mú wa wọlé tì mí, bàbá wa yára ní. làwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. Dọ̀míìrù nílò ara wọn, bá mú wọlé tì mí. Àwùjọ́lá mímọ́ gbogbo wa làwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. Àṣẹ àwùjọ́lá ẹ̀bà àní. Àwùjọ́lá mímọ́ ìpẹ́lá. Àmín àwùjọ́lá mímọ́ ajé tún mọ̀ bí àwùjọ́lá mímọ́ ìpẹ́lá. Àwùjọ́lá mímọ́ gbogbo wa làwùjọ́lá mímọ́. Àmín àwùjọ́lá mímọ́. Gbogbo wa làwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. àwùjọ́lá mímọ́ gbogbo wa. àwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. àwùjọ́lá mímọ́. gbogbo wa làwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. Tọ́mọ́táyà àwùjọ́lá mímọ́. Ojo aláwùjọ́lá mímọ́ Ajá yára dà. ìpẹ́láyé. àwùjọ́lá mímọ́. Gbogbo aláwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. Gbogbo aláwùjọ́lá mímọ́ ìpẹ́láyé. Àwùjọ́lá mímọ́ gbogbo wa làwùjọ́lá mímọ́. Nígbà tí bàbá wa gba Ọlọ́run kẹ́mi ìpẹ́láyé. tí wọ́n sọ̀kalẹ̀ wá sí wọn à ń bẹnu mòlúdì báyìí AZ Diamond Event Center lọ́lọ́run ṣògo ọba ti dàgọ́ 10 àárọ̀ ibẹ̀lẹ̀ ti bá wa bàbá olúwa ní sọlá onímọ̀lú olúwa ní sọlá onímọ̀lú ẹ̀wà iṣu gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ máa dì gbogbo ẹ̀wọ̀ iṣu gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ máa dì àwẹ̀ ọdún yìí ẹ̀fọ́ kọ́ tiwa náà sí i tọ́ àti bàtúrè náà à ń lọ sọ́dọ̀ alhaji wa Ridwanullah Kula of olórí ọ̀dọ́ of Ìjọra Kingdom Allah ẹ fún mi ní chair kan tó bá balance lọ́dọ̀ mi ń bì kí bàbá wa authentic kí máìkì fi máa lọ sọ́dọ̀ wọn olórí ọ̀dọ́ of Ìjọra Kingdom wọ́n máa wé láwàní níwájú àfàgbà Sheikh Alimi níwájú bàbá wa Malame Ubandoma àkọ́kọ́ rú ẹ̀ níwájú bàbá wa Khalifa Sheikh Abdul Qadir Oníkanú níwájú bàbá wa Sheikh Abdul Mu'min Ayára Damallahu hayata. níbẹ̀ ni.